ẹ kú ojúmọ́ mọ́ láàárọ̀ tòní o lónìí ọjọ́ Wednesday ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún aláyọ̀ 2023 kélédùmarè kó jẹ́ kí gbogbo wa kábòdè pàdé o ìkókó tó jáde nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa la mú wá fún yín lórí ìkànnì Káríayé láàárọ̀ tòní o ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lápá àti bí ààrẹ Tinubu mọ̀ ti yan Balarabe gẹ́gẹ́ bí mínísítà tí ó rọ́pò El-Rufai láti ìpínlẹ̀ Kaduna ìjọba àpapọ̀ wọ́n mà ti ń gbèrò láti dá ilé ìyẹ̀jẹ̀wò tá a mọ̀ sí laboratory eléyìí tí ó mọ̀ ṣe àyẹ̀wò fún àwọn tó bá lùgbàdì àìsàn diphtheria níbi àwọn tí wọ́n ti lùgbàdì àìsàn ọ̀hún báyìí ti lé ní ẹgbẹ̀rún 13. ìpínlẹ̀ Ògùn ó ṣe àtúndì ìbò kánsílọ̀ látàrí kánsílọ̀ kan tọ́lọ̀ ń pé kó kú lásìkò tí ó bẹ̀rẹ̀ ìjọba yìí o àjọ DSS wọ́n ti fi kélé òfin gbé àwọn olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú NNPP níbi wọ́n ṣe ń dúnkokò wípé àwọn ó ju àdó olóró nípínlẹ̀ ọ̀hún ọ̀gá àgbà fáfitì tìpínlẹ̀ Sokoto ní adáparọ́ ni o àwọn agbésùmọ̀mí ọ̀yàbọ̀lé ẹ̀kọ́ wa o lórí ikú Mohbad iléeṣẹ́ ọlọ́pàá mọ̀ ti náwó gan Naira Marley wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí ní serere ní wẹ̀rẹ̀rẹ̀ arákùnrin kan rèé o lórí ẹ̀wọ̀n gbére ẹgbọ́n kí ló ṣe àní arákùnrin yìí ló fagídí ló tutù désàlẹ̀ kòkò ọmọ ọdún 4 nílé ìjọsìn kí ọlọ́wọ́ mọ̀mọ́ sọ wa ni àwọn agbésùmọ̀mí àwọn òrùrù adóko olókorú wọ́n mọ̀ yìnbọn pa kánsílọ̀ nípínlẹ̀ Katsina àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí o àwọn èèyàn méjì náà gbé mímì ní fọnáfọnsu nígbàtí àjọ lasman kan tó ń yí stiarin mọ́ awakọ̀ lọ́wọ́ àwọn aráàlú tínú ń bí wọ́n dẹ̀ ti sọná sí ọ́fíìsì àjọ lasman ọ̀hún níjọba ìbílẹ̀ náà nípínlẹ̀ Èkó sẹ́ẹ̀rí lórí ọ̀rọ̀ owó gáàsì afẹ́fẹ́ ìdáná gáàsì wọ́n ní owó kílógíráàmù kan wọ́n ló ti di ẹgbẹ̀rún kan náírà báyìí o kọ́lọ̀ wọn máa sọ wa ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ òní ọ̀sán yìí o ẹ sì ní dààmú kẹ́ tó rówó ná ẹ wò ó ẹ bá wa fọ́lò Káríayé rédíò TV lórí Facebook kẹ́ẹ̀dẹ̀ subscribe lórí YouTube Káríayé TV Ìdòwú Akínrẹ̀mí ló ní ẹ ní dààmú ẹ ní dààbò yóò rọrùn fún láàárọ̀ òní ẹ kú.